Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ nínú ìwé ìròyìn The Matrix tó jáde lónìí ọjọ́ Ajé, Monday ọjọ́ kẹsàn-án oṣù kejìlá ọdún 2024. Ẹniọlá Sálíù lorúkọ mi. Ìforígbárí láàrin àjọ Federal Competition and Consumer Protection Commission FCCPC àti iléeṣẹ́ ọkọ̀ òfurufú Air Peace ti le sí o. Keyamo ní ọ̀rọ̀ tí àjọ FCCPC sọ sí Air Peace ó kù díẹ̀ káàtó. Kò sí ohun tí ẹ lè sọ, àwa ò ní dúró lórí ìwádìí wa lórí Air Peace, FCCPC ló sọ bẹ́ẹ̀. Ó ṣíṣọ lójú bí ẹ̀sùn lóríṣiríṣi tó nílò ìwádìí kíkan ṣe pọ̀ níwájú rẹ̀. Ààrẹ Tinubu ti ránṣẹ́ kú oríire sí ààrẹ aṣẹ̀ṣẹ̀dìbòyàn lórílẹ̀‐èdè Ghana. Ó ṣàlàyé àwọn ìrètí pé ìjáwé olúborí Mahama yóò mú ìtẹ̀síwájú àti ìdúróṣinṣin bá àjọ ECOWAS. Àwọn alẹ́nulọ́rọ̀ kan láwùjọ ti nàka àbùkù sí ààrẹ Tinubu fún bó ṣe ń yan àwọn olóyè àti olórí ìlú gẹ́gẹ́ bí ọ̀gá láwọn ẹ̀ka gbogbo ní CBN, FIRS àti ilé-iṣẹ́ ìjọba àpapọ̀ tó mójútó owó níná. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ti ní kò sí ohun tó jọ àrùn COVID-19 tuntun lórílẹ̀-èdè yìí, kí gbogbo ènìyàn wà ní ìfarabalẹ̀. Ilé-iṣẹ́ ìjọba àpapọ̀ tó mójútó ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè ti sẹ́ lórí orúkọ àwọn àmbásádọ̀ tuntun tó jáde síta o. Ó ní ayédèrú orúkọ ni o. Lórí ìgbẹ́jọ́ Fárótìmí, ẹgbẹ́ Afẹ́nifẹ́re ti sọ̀rọ̀. Ó ní káwọn ọmọ Nàìjíríà jẹ́ kí ilé-ẹjọ́ dájọ́. Ìròyìn eré ìdárayá. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea jáwé olúborí pẹ̀lú àmì ayò 4-3 láti borí Tottenham nígbà tí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Fulham dúró tán mọ́ Arsenal lọ́rùn nínú ìdíje English Premier League lópin ọ̀sẹ̀ tó kọjá. Àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́kùnrẹ́rẹ́ lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tí ẹ bá darapọ̀ tí ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lorúkọ mi.